kí wa kú oṣù titun àdúpẹ́ àkàsọ̀ mẹ́jọ tí a ti lò sẹ́yìn ilé ní sátidé àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án láàfin Olúwa kí ó máa bísí fún wa ní gbogbo agbègbè ayé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Nínú ìbápàdé tí a máa ń pàdé nínú abala ààlà ìgbàanì tí a ń gbéyẹ̀wò agbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá lórí ìjẹ́ olótìtọ́ ìdúróṣinṣin gẹ́gẹ́ bí ààlà ìgbàanì tí ò gbọdọ̀ yí padà. Lónìí à ń tẹ̀síwájú nínú iṣẹ́ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run yàtọ̀ sí gírígírí tí à ń bá káàkiri lónìí yìí. Ìwé máa jẹ́ oyà nínú ìwé Tímótì ó ní ìpìlẹ̀ Ọlọ́run dájú sí lè dìde yìí. Ìwé Tímótì kejì orí kejì ó ní ìpìlẹ̀ Ọlọ́run dájú sí ní èdìdì yìí. Ìpìlẹ̀ Ọlọ́run dájú èdìdì Ọlọ́run òun ni iṣẹ́. Yàtọ̀ sí pé tá a bá gbàgbọ́ a dúpẹ́ Ọlọ́run fún gbàgbọ́ náà, ṣùgbọ́n ìgbàgbọ́ láì ṣiṣẹ́ tó ní òkú ni. Bí a bá gbàgbọ́ a gbọ́dọ̀ ká ọwọ́ gbéra. Àkọ́kọ́ ń bẹ nínú ìwé onídàájọ́ orí 5 ẹsẹ̀ 6 lákòókò Sáúngárì là ń pè. Àwọn bẹ̀rẹ̀ sí gba ẹ̀bá ọ̀nà, wọ́n bẹ̀rẹ̀ sí gba shortcut, wọ́n bẹ̀rẹ̀ sí gba ọ̀nà àpẹlùbẹ́bẹ́ èyí tí ò já síbi kankan, èyí tó báyẹn máa wọn jẹ́. A rí nínú ìwé òwe orí 10 ẹsẹ̀ 4 ó ní ẹni tó bá ó ní yóò di tálákà ẹni tí ó bá dẹ ọwọ́ rẹ̀, ṣùgbọ́n ọwọ́ alápọ̀nlá ó mú sanra. Ìyẹn ni pé àgbékalẹ̀ Ọlọ́run fún wa ni pé a gbọ́dọ̀ ṣiṣẹ́. Àwọn agbègbè kan ń bẹ lónìí tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ gbà pàápàá láti ẹ̀ ti dúró pàápàá láti ní nígbè agbègbè agbára. Nínú ìwé iṣẹ́ àwọn apostolic ní ẹsẹ̀ 8 Ọlọ́run sọ fún àwọn apọ́sù ó lè gba agbára nígbà tí wọ́n bá balẹ̀ yín. Wọ́n dúró wọ́n wojú Ọlọ́run tí agbára fi dé. Àwa náà rí ìṣe níta fi pè ní ìṣe apostoli nígbà tí agbára dé la kọ ìṣe wọn sílẹ̀. Ṣùgbọ́n lónìí ńkọ́ a ò fẹ́ adáṣọ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọ̀nà lè dá sí láti gbé àwọn òṣìṣẹ́ Ọlọ́run láti oríṣiríṣi nǹkan tá a fẹ́ dà wọ́n lè dá ọgbọ́n sí. Gẹ́gẹ́ bí Sátánì ti sọ fún Jésù pé kó tẹríba fún òun, gbogbo nǹkan ìlú òun fún, gbogbo agbára ìlú òun fún. Lágbà ọ̀rọ̀, lápá àwa iyì àbí ipò, lápá àwa ìgbéga, gbogbo nǹkan ìpátápátá ló jẹ́ pé ó ní àgbékalẹ̀ tọ́lọ́run fún. Tí ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ táwọn ṣe tó à ń jẹ lónìí yìí, oúnjẹ quick food ọ̀nà oúnjẹ kíákíá oúnjẹ tó ń tẹ́ àsìkò oúnjẹ kíákíá yìí kò ṣàǹfààní fàgọ́ ara ẹnì kankan. Nínú ọgbà Édẹ́nì nínú Genesis orí 2 ẹsẹ̀ 15 Ọlọ́run gbé Ádámù àti Éfà ó gbọ̀n sínú ọgbà yẹn, ó ní ká máa tọ́jú ẹ̀ ká sì máa pamọ́. Iṣẹ́ nìyẹn. Gbẹ́ lónìí nǹkan kò rí bẹ́ẹ̀ mọ́. Àyàn gbàgbọ́ pé wá gbàgbọ́ lónìí yìí wọ́n kàkà ó gbéra ni láì ṣe nǹkan kan. Bí wọ́n bá ń gbàdúrà láì ṣe nǹkan kan ó dẹ̀ ní gbàgbọ́ láì ṣiṣẹ́ ló kú ni. John orí 5 ẹsẹ̀ 17 ó ní bàbá mi ń ṣiṣẹ́ èmi náà ń ṣiṣẹ́. Èmi ò fẹ́ máa fẹ́ béèrè wọn abẹ́ léèrè kí lọ́nà fẹ́ sọ wá dà gangan náà. Awo erin ní ọdún kan àbọ̀ tí fi ń gbóyún rẹ̀, èèyàn lọ́dún méjì oṣù mẹ́sàn-án tí fi ń gbóyún rẹ̀. Eku àbí àwọn sùúrì rat wọ́n ní ọ̀sẹ̀ 3 tí fi ń gbóyún tiwọn. Kí làrúkọ lọ́n fẹ́ sọ wá dà. A ní obì, a ní kòkó, a ní ọ̀pẹ, a ní àgbọn. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọ́n ń gbà kó tó pé wọ́n di ẹni tí ó di àwọn tí ó kọ́ pé wọ́n lé èso. A ti ní nǹkan bí ata, a ní nǹkan bí ẹ̀fọ́ ní ọ̀sẹ̀ 2 ọ̀sẹ̀ 3 àti bẹ̀rẹ̀ sí jẹ̀fọ́. Ata oṣù 2 oṣù 3 àti bẹ̀rẹ̀ sí jẹ àgbàdo oṣù 3, iṣu oṣù 3 àbí oṣù 4 oṣù 6 àti bẹ̀rẹ̀ sí jẹ àwọn nǹkan wọ̀nyí. Bẹ́ẹ̀ kí láwọn náà rúpọ̀ náà fẹ́ sọ wá dà. Torí pé bí àbá dúró dàkókò tí Ọlọ́run fẹ́ kí nǹkan yẹn kó develop nù wa, èèyàn lè jábọ́. Nínú ìwé Oníwàásù orí 3 látẹsẹ̀ 1 ẹsẹ̀ 11 ó ní fún lábẹ́ ọ̀run gbogbo làkókò wà fún, àti lábẹ́ ọ̀run ohun gbogbo ní àkókò ń bẹ fún. Nígbà tá a dúró yẹn à ní ìrírí ìdàgbàsókè, ìmúláyàlé, growth, maturity. A ní ohun tó wá ṣe, ó ń gé àwọn kankan kó nú ayé wa, ó dẹ̀ fa àwọn kankan kún. Ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run ó ń di fífẹsẹ̀ múlẹ̀, ó ń gbóná sí, ó ń le sí.
à ń dá Ọlọ́run mọ̀, à ń dẹ́gbàgbọ́ wa wò ní gbogbo àwọn àkókò wọ̀nyẹn. Kì í ṣàkókò tá a wéṣì rárá, kì í ṣàkókò tá a fi ṣòfò. Kí Ọlọ́run ọ̀run kó ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ pé ìran tá a wà ń bẹ̀ yìí kí a lè bá padà sínú ààlà ìgbàanì tí í ṣe dídúró de Olúwa. Nígbà tá a sì ń dúró àníká ọgbẹ́ra nínú iṣẹ́ oníkàmọ́ ṣe ṣọ̀lẹ. Tẹ́bí Jésù ti ń ṣiṣẹ́ tí bàbá rẹ̀ ṣiṣẹ́ tó náà sì ń ṣiṣẹ́, bẹ́ẹ̀ ló pa láti fáwa náà pé ká ṣiṣẹ́. Àwa tí a jẹ́ pé a ṣiṣẹ́ nú àdúrà, a ṣiṣẹ́ nú àwẹ̀, a ṣiṣẹ́ nú ọ̀rọ̀ Ọlọ́run, ká sì tún mójútó iṣẹ́ tọ́lọ́run fi lé wa lọ́wọ́. Ìgbà yẹn láwọn ẹni tí àṣeyọrí. Ìgbà yẹn láyé wa gbọ́ ó ní ìsinmi, láyé wa ó ní ìtura. Tá a bá dé báńkì lónìí, tá a bá dé ibi tí wọkọ̀ lónìí yìí, àwọn tó dé nìsín fẹ́ ṣáájú. Ẹni tó dé láago 9 ó fẹ́ ṣáájú ẹni tó dé láago 7 kò tí ẹ ṣẹ́nìkan tó fẹ́ dúfẹ́ nìkan kan mọ́. Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́, kó jẹ́ kọ̀rọ̀ rẹ̀ kó yé wa, kó lè ṣí wa níyè, kó lè fọwọ́ rẹ̀ káyé wa kó lè bá yí padà, kí ìsinmi àti ìtura kó dé bá ẹnìkọ̀ọ̀kan wa. Àlàáfíà ló fi lọ sùn ìjà àti bàbá àbà àti ewu tí ń bẹ níbẹ̀ Ọlọ́run gbé fún wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Wòlíì Jeremiah Akíntọ́nàdé ní ẹ̀ tí ń bá yín sọ̀rọ̀. Àwọn àdírẹ́sì wa náà lè rí lójú ìkànnì wa yẹn. Tí láti pàdé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ fún abala ẹ̀kọ́ mi nínú táǹgbéyẹ̀wò náà. Ire o.